ó dá sí dandan ní ká nífẹ̀ẹ́ ni nígbà tẹ́ni tá a gbójú okùn lé òjẹ́ ni a gbà ẹni tá a bá nífẹ̀ẹ́ kò ní pa á lẹ́kún ẹni tá a fọkàntì sí lọ́dọ̀ ó ní gbomijé lójú ẹni ṣé bẹ́ẹ̀ ń dá farati tá a fọkàntì tá a gbẹ́mìlé tá a gbára lé ṣé bóun ló yẹ kó máa pa wá lẹ́rìn kó yẹ kó máa dùn á nú ọ̀pọ̀lọpọ̀ wa wá ń rẹ́rìn ṣùgbọ́n ní wo dùn ọ̀pọ̀lọpọ̀ wa ń dunnú ṣùgbọ́n àlè rẹ́rìn bọ́ta irú ayé wo làwa ń lò yìí ẹ̀mí ìfẹ́ mà ló sọnù ń bẹ lára tèmi ń bẹ lára títí ẹ títọkọ àtaya bá fẹ́ra wọn tẹ́mi fẹ́ méjèèjì bá papọ̀ sójú kan wọ́n sì máa lò gbèsè ayé rọrùn ọkọ ò ní rí aburú ìyàwó ìyàwó ò ní ra aburú ọkọ kódà ẹ̀mọ yóò bẹ tí ó gba ọkọ rẹ létí yóò dẹ̀ tán rẹ́rìn tí ẹ̀mí ìfẹ́ máa fi lè kúrò lára pẹ́rẹ́ wàláhì bí ìyàwó bá tẹ bàtà mọ́lẹ̀ lásán ọkọ ó sì bu yóò bu bàbá rẹ̀ yóò tó bu ìyá rẹ̀ àbọ̀kọ lẹ́mí ìfẹ́ ti kúrò lára rẹ̀ ìyàwó ò ní rí dáadáa rẹ̀ mọ́ subhanallah wọ́n wà máa lò gbèsè ayé òdì wọn ò ní lu ọ̀tọ́ mọ́ ọkọ máa gbọ́n tára àtà ń sọ kò ní gbọ́ tinú ilé mọ́ ìyàwó máa gbọ́n tára àtà ń sọ kò ní gbọ́ tinú ilé mọ́ ẹ dákun àwọn tí wọ́n wá ń kọ́ ẹ̀yin méjèèjì síra yín níta bó nílé wọn ṣe rí ẹni tí ó dà sọ fún ni ṣé ibi tọrùn ẹ̀ lọ́kọ́ ń wò ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti kókó nílé ọkọ nísìn ẹni tó advice ẹ̀gùn ò sí nílé ọkọ ọ̀wá ń tẹ́tí gbọ́ bẹ́ẹ̀ lómi bá ń bẹ nílé ọkọ ìyà tẹ́ ń jẹ́ nílé ọkọ kọjá rádaràda nǹkan mẹ́ta ló dì mú lórí ẹ̀mí ìfẹ́ àná ìní àtọ̀la ẹ̀mí kan ní tó ṣe pàtàkì tó ẹ̀kọ́ mójútó kódà wọ́n bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam lérí pé wa yasalunaka ani ruh qul ruhu min amri rabbi wa ma utitu minal ilmi illa qalil ọlọ́jọ́ ẹni tó yé ọkọ rẹ tó ń bájà yẹn ọba ti bàjà ìyàwó rẹ tó ń kélé lórí ọba ti kélé lórí ṣe bọ́ ọmọlẹ́bí tó jẹ́ ológo ọmọ tẹ́ ẹ bí yẹn ní bí àwọn ọ̀tá nínú wípé ọmọ yìí ológo ni yóò hàn káàkiri àgbáláyé wọn wá fẹ́ kẹ́rí ọmọ yẹn tọ́ wọn wá sọ ìjà sí láàrin ìyàwó wá ń rí ara rẹ̀ pòun right ọkọ ń rí ara rẹ̀ pòun right títí tàn méjèèjì fi pínyà ọkọ ò rí tọmọ rò ìyàwó náà ń kópa ojú mẹ́rin gan tọmọ wọn ò rí tọ́ ká bẹ́lẹ̀ tẹ ojú méjì subhanallah ọ̀dẹ̀ ronú kọ́ tó fi lé ọkọ lẹ̀ ronú kọ́ tó léyàwó rẹ̀ bọ́ta ó lè jẹ́ pé wọ́n gangan lógun ìdílé ń bájà o wípé tíyàwó bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ hásìkì rẹ̀ ó máa pọ̀ sí ni ọlá rẹ̀ ó máa pọ̀ sí ni ìbùkún rẹ̀ ó máa pọ̀ sí ni kódà ọ̀tọ̀ máa lágbèga ṣùgbọ́n wọn ò dẹ̀ fẹ́ kọ́ ní ọwọ́ ò pé àfi káwọn dájà lẹ́lẹ̀ náà bá yọ ẹ̀mí ìfẹ́ kùnú ayé yín ẹ̀mí ìfẹ́ tí ẹ yọ ohun ìlódọ̀rọ̀ rẹ rù ẹ wò ìyàwó wallahi bil azim nínú ògo ìdílé wọn òun nàmbà wá àmọ́ kò lè rí ògo ìlò àfi tó bá tó dọ́dọ̀ ọkọ yóò fọkọ lálùbáríkà ọwọ́ fẹ́ máa lò ìgbésí ayé wọn rọrùn láti pìlẹ̀ wọ́n jọ bẹ̀rẹ̀ kò sẹ́ni tó ráàrin wọn ọláwọ̀ adé tán ní bá dàrin wọn rú ìyàwó bá tiẹ̀ lọ wọ́n bá yà kò gbọ́ wọ́n bọ́kọ sọ́kò gbà títí tí wọ́n fi pọ́nyà pípéyà wọn yóò bá ní bí erin méjì bá ń jà kókó bẹ́ẹ̀ ò ní gbérí ni o ọmọ náà ń sọ̀rọ̀ rẹ̀ làhàpọ̀ ìyàwó ọkọ ẹja jọ ronú papọ̀ nípa àná wa bó lè ṣe bẹ̀rẹ̀ ọmọ tó rí tó ló wú ọ wọ́n sọ títí tí ọní lọ́fẹ̀ẹ́ ìyàwó ronú dáadáa wọ́n convince rẹ nínú family yín kódà àwọn ọ̀rẹ́ sọ ọ̀nà ara ẹni tó fẹ́ ni àná rẹ nù níjọ́ tẹ́ ẹ rí jẹ níjọ́ tẹ́ ẹ rí jẹ níjọ́ ẹ mú gàrí níjọ́ ẹ fi ebi sùn ẹjọ́ wa kópa bẹ́ẹ̀ àná ló wá di òní tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní rí náà tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní rí lò níwọ̀n bá tọrọ kọ́bọ̀ má gbàgbé o pẹ́ ń jẹ gbèsè owó ilé tẹ́lẹ̀ ni o má gbàgbé o pẹ́ máa ń sá kúrò nílé nítorí owó nẹ́pà tẹ́lẹ̀ ni o ẹ ti ń rí sábà yìí àbí bẹ́ẹ̀ kọ́ kí wọ́n lóde tí wọ́n ráàrin yín nígbà tí ò sówó tí wọ́n ráàrin yín nígbà tí ò sọ́lá tí wọ́n ráàrin yín nígbà tẹ́yìn méjèèjì jìyà bàtọ́lọ́ wọn sọ pé kí wò mọ̀ mọ́ sí ọkọ tọ́lọ́ ni pé kọ́ mọ̀ mọ́ sí ìyàwó lẹ́wọ́ fẹ́ túká ẹ̀mí ìfẹ́ ìmọ̀jọ sọnù rántí àná rẹ lónìí torí kọ́lá rí olè bá dáa gbogbo ẹnikẹ́ni tó bá ti rántí àná yóò lò ní dáadáa ẹni bá wá lò ní dáadáa ọ̀la rí ó sùn wọn àmẹ́ni tó bá sò nínú ó ti sọ lánàá ẹ má wá sọ lánàá ńkọ́ yóò jẹ kábàámọ̀ ni. tó bá rí bẹ́ẹ̀ ọ̀nà wo la fi lè dé ẹ̀mí ìmọ̀lẹ̀ tá à ń pè lẹ́mìí ìfẹ́ ọ̀nà wo ni òfin ní lọ tó jẹ́ pé ọkọ máa gbọ́rọ̀ sí ìyàwó lẹ́nu ìyàwó gan máa sí tọkọ tó bá di next episode inshallah a máa ṣàlàyé ẹ̀ dáadáa ẹ má gbàgbé o láti kílíkì subscribe
ní YouTube channel wa Àfáà Jẹ́jẹ́ Àgbà TV ẹ máa gbogbo àwọn lectures wa tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀ táwọn èèyàn rí dùnú bẹ̀ ìwọ náà rí dùnú lọ́ọ́ ra yọ bọ́ọ̀ ṣe fi ránṣẹ́ sẹ́lòmíì ń ló mú ẹlòmíì kúrò ní òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ ìwọ náà ti ṣe tọ́lọ́nù ọlọ́run tó ń ṣe tiẹ̀ náà ní ó ṣe tiẹ̀ náà Àfáà Jẹ́jẹ́ Àgbà ló kọ́ mi o salamu alaikum.